bá rí awo gbọ́dọ̀ kí fáwo ni òsírí. gbogbo àwọn ẹ̀mí tó ń tọ́ mi lọ tó ń dàgbà sẹ́mi ọlọ́run. ẹ̀mí tó kà ní ọwọ́ kẹ́ńbẹ̀rẹ̀ ní ìjà ní gbọ́ngàn ní ìjà. ọ̀gá kan ọmọ tẹ 1 million. ṣé bẹ́ẹ̀ ni bàbá yẹn lágbára tí mo. ó lágbára ju bó ṣe rò lọ. mi gọ́gọ́gọ́. Just the fall, I just the rise, and time just the pass me by. Yeah, some they laugh and some they cry, and time just the pass us by. ṣe rí ìyá yín wà nínú ẹgbẹ́ àwọn àgbà. ẹ̀yin àgbà náà lè sọ wípé a kì í lẹ́ni ní mọ̀sán kàmọ́gì ògbó ató ẹ̀. èmi tó kà ní ẹ̀. ìjọ máa dédé àbí àmà ìṣẹ́bí jà. bíbí ò sọ fún mi pé ẹ̀ ń bọ̀ mi ò bá sí dáná oúnjẹ sí mọ̀ bọ̀. Baby. Yeah, baby mi. Jẹ́gẹ́jẹ́gẹ́jẹ́gẹ́ dùgbẹ́dùgbẹ́ ooo ló bá bá àkókò. Ẹ̀mú mú ìrèlè ṣẹ́kẹ́ṣẹkẹ̀ mú àbàmú. Olúmọ̀ àpamọ́ ẹjọ́ àbàyàfà ọ̀gá kì í lọ́gbọ́n kóró rẹ̀ lẹ̀. irú dọ́là ó ṣèlérí ilé ó ṣèlérí wọ́n re Jerúsálẹ́mù ìlú Olúwa wa ẹni tó wá ṣèlérí jọ̀wọ́ ó ti wà nílé kẹ́yìn dúró tì mí ò dúró. ìdálẹ̀ láàyè àfi kórí ó. ẹni tó kú tó wá tún wá bí padà ní ọmọ ìkókù kì í ṣe ojú tó gbé wáyé ní àkọ́kọ́ òun kọ́ ni ó gbé wáyé lẹ́lẹ́kejì tó yìí ni àwọn eléèbó ń pè ní reincarnation. ilẹ̀ ní kídi. ayé tọ́lọ́run dá ayé àìyé ni àwa èèyàn tọ́lọ́run dá sínú ẹ̀gàn a ò finú hanra wa nínú ọjà ń sìn a ò mọ̀kú yàtọ̀ sẹ́bọra a ò mọ̀kú yàtọ̀ sí ènìyàn. irú gbogbo nǹkan tí bàbá yẹn ń sọ nǹkan tó máa ń pè ní senseless topic nonsense topic yẹn. òǹkórè ṣé bó ṣe wà wájú mi ò ń ju ẹni tí nǹkan ti ń ṣe. mo máa jẹ́ kéèyàn dàbí ẹni tí nǹkan ti ń ṣe. no bóyá torí mo sọ fún ẹ pé òun ju ẹni tí nǹkan ti ṣe nǹkan ti ń ṣe yẹ. nígbà tí èmi kọ́kọ́ dé sókè ọya àfin mi. irọ́ ni o. nígbà tí ó débi tí ọwọ́ yà bà àfi wá jẹun tó dúdú mi rí ìyẹn tí wàá kéré ṣáàbì tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ga jù wá lọ. sì tí ń gbọ́. thank you ìgbà tí ìyàwó á jẹ́ ó wá kúrú padà. ibo ló ń lọ ibi mọ́tò lélẹ̀ ibo ló ń lọ kí ló dé. tíbi dúró tì mí lélẹ̀ yìí dúró tì mí ọ̀rẹ́ tèmi tó ti kú. yóò fojú rọ̀kù o. ara ń fún mi sọ owó wà bí àjànú. lẹ́nu ìgbàwó sí ìgbàwó ká ló fọṣọ Fẹ́mi lòun kọ́ lòun gbóúnjẹ wá ó lòun kọ́ lòun gbálẹ̀ ó lòun kọ́ lòun fọṣọ ó lòun máa ṣàánú èyí ọ̀rọ̀ mi máa mú fámójútó.
Suru oh, Suru oh, Suru oh, Suru baba iwa. Suru oh, Suru oh, Suru oh, Suru baba iwa. Do you know? 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 Do you know this? The two most powerful warriors are patience and time. A patience will achieve more than a force. Patience is bitter, but its fruit is sweet. Kokorati paradise ni suru. Suru toloja le sokuta jina. Patience and time to more than strength and passion. Suru oh, Suru oh, 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 oh. Suru oh, Suru toloja. Suru oh, oh. Suru oh, oh, oh. Suru oh, 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 oh. Suru baba iwa. Suru oh, Suru oh, Suru oh, Suru, Suru baba iwa. Suru baba iwa lota. Suru oh, Suru oh, Suru baba iwa. Ọ̀pọ̀lọyé jara rẹ̀ mọ́lẹ̀ mọ́. Suru oh, Suru baba iwa. I can't drive. You cannot drive. What not what she now? Let me drive. Babe, stop now. You cannot drive. No, I can't drive. I'm saying that you cannot drive. Babe, stop now. No, I can't. Stop, man. Lost time, mommy. Love. I want to drive. Babe, let me babe, drive. Babe, let me babe. Òun dà olórí burúkú ẹ̀dà. Ó dàbí pé ariwo tí mò ń gbọ́ yẹn ariwo àwọn fámílì yẹn àwọn yẹn tá fi mọ́tò gbà ní ṣé kò tí mo sọ yẹ bí kàn ṣé kò tí mo sọ yẹ ṣùgbọ́n ọ̀pọ̀ tó bá ṣe ti wọlé me I will own up to responsibility I will tell them that maybe mo drive ṣé kò tí mo sọ yẹ. ṣebí wọn náà ló drive èwo ni pé wàá sọ fún wọn. babe má bá mi accuse just leave just go leave you should go. Olórí burúkú ẹ̀dà tó fi mọ́tò gbá àbúrò mi. Òun dà olórí burúkú ẹ̀dà. Àwọn tó fẹ́ràn. Ìwọ ló fi mọ́tò pa nígbà bro. Ẹjọ́ ń pariwo ẹjọ́ nítorí Ọlọ́run hospital lẹ́wà a ti pe àwọn ọlọ́pàá they are on their way ẹ calm down ẹjọ́. ẹ ti pọlọpàá. Bẹ́ẹ̀ni a ti pọlọpàá. ẹ jẹ́ ìpàdé akọ́lọ́pàá tó dé wá ẹjọ́ olórí kó sábà àti ẹ̀kọ́ pé bí apá àpapọ̀ ọdún sọ ìwò Babe, ṣé o fi pé o ti ń take ọ̀rọ̀ yìí too far? Because àtìgbà tá ti dé láti police station yìí o kàn ṣe gbọ́nkúdọ́nkú máa dáàdì àbírí ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ wá why? Ṣé bí station ṣé bí inú cell lásán ló sùn? Ṣé bí cell lásán ni kí ṣàṣepọ̀ mú ẹ wọ prison ẹ̀wọ̀n ṣàkọ́ ló lọ? Ṣé bí cell ni kìdẹ̀ kí ṣèwọ nìkan ló wà ń bẹ̀ àìmọye àwọn tó ṣẹ̀bi tiẹ̀ náà tẹ́jọ́ wà nù cell ń bẹ̀ tẹ́lẹ̀ mi ò like nǹkan tó ń ṣe mi ò like ẹ̀ àti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹni tó fi mọ́tò gbà tó fẹ́ pa kò kú and àwọn family wọn press charges láti bẹ̀ wọ́n ti gbọ́ wọ́n láwọn ò ṣẹjọ́ pẹ̀lú ẹ so ó yẹ ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run you should be happy so mi mọ́ gbogbo big deal tó ń ṣe yìí kí lè ṣe pé cell tó lọ yìí ìwọ nìkan ló wà ń bẹ̀ doctor ń wọ cell
Teacher wọ́n cell. Anybody ló lè lọ cell. Cell is not a big deal. Cell is not a big goshe. It's not the end of the world. Kawani prison ló lọ ńkọ́. Ṣé o ma divorce ni? No, me like it. Babe, me like it. Òun ní sìn. Ẹni tó bá sọ fún ló máa mọ̀ pé o lọ cell. Wo now be skin ẹ, ó ṣe ń glitter. Kò sí nǹkan kan tó ṣe skin ẹ wo, ó maintain steeze. Ó maintain steeze ó dẹ̀ wọ́, ó dẹ̀ lọ. So ó yẹ kí inú ẹ̀ máa dùn ní now. Ó yẹ kí o wá ṣe gbọ́nkú a wà nínú ilé wa mo tún miss ẹ. Mo miss ẹ, mi ò like ẹ. Kò ṣe wọn ló lọ now. Ṣé bí cell ló lọ. Àwọn ọmọ ìyá èèyàn kan náà ló feel ẹnu cell bẹ́ẹ̀ náà. Me ò like it. Mo ní kí n bẹ́ sọ because I'm missing you in our house and I don't like it. Me like nǹkan tó ń ṣe fún mi now. Ó dẹ̀ ń jẹ́ kó dàbí pé big deal ní cell tó lọ. No biggie. Cell is no biggie. No big deal. Wanna have peace of mind. Leave my worries behind. Ooh, no matter what, I won't mind. What is good? Hey. But boy, Orikini no loshi. Sorry, that woman is evil. Tí ẹ dúró lọ́jọ́ kí n bí ẹ. Jọ ṣé o dúró ló pè ẹ́ ló sọ fún ẹ pé ìyàwó mo ṣe nǹkan fún mi. Àbọ̀ ló kàn assume lórí ẹ ló kàn rò bẹ́ẹ̀. Because kó tó dìgbò bẹ̀rẹ̀ sí ní ká gbó kinní tó ń ká iná ló ti ń act up ló ti ń ṣe bákan. What's going on? Sorry, alẹ́ ọjọ́ pàtí yẹn. Dúró pè mí síta. Okay. Dúró fẹ́ bá mi sọ̀rọ̀. And he said some very strange things. Firstly, ó bẹ̀rẹ̀ nípa divorce lọ́wọ́ mi. And he went further to say that his wife was a living hell to him. Yeah, I remember. Later on, by Soro, I could see that there's a lot to first saw. Big making one no coin with a sorrow, but it's holding back. Look. Can you count? Can you go up? Go matter. Duro is the writer. What are you saying for God's sake? You don't so now. You don't say boy now. She marry what you told him about bomole. It's clear. It's clearing. What's clear? Okay, now what you're trying to say is allow her to accuse fresh widow. Just few days after the death of her husband. I mean, I don't know. What could be more evil? I mean, that is practical witchcraft. Witchcraft of the highest order here now. And to see more lower. So I'm not talking me for a boy. Trying most suggest people marry. One more boy, you know how it is. That's not the point, guy. I don't know. Why? I'm going to jail. We're going to prevent him. Ìdí tó tẹ̀ ń pè mí wá bí lemọ́lemọ́ yìí. Ó sì ń ṣe bí pé ọkọ ìyàwó ni ẹbẹ̀ ni pé oníṣẹ́ lọ́wọ́. Kò kúkú síṣẹ́ kankan náà lọ́wọ́ rẹ̀ mọ́. Ẹjọ́ kò síṣẹ́ lọ́wọ́ mi ṣé mo wá gba ATM card ń bí ni. Ìwọ tó jẹ́ pé mojú mọ́ra. Ó dìgbà tó bá tó ní kókó kángárà rẹ̀ kó tó mọ lọ kó tó di pọ̀ mọ́ pé oníṣẹ́ lọ́wọ́ mọ́. Kàngàrà. Kí ni wọ́n fẹ́ lé mi bí iṣẹ́ fún? Kí náà ní ilé ọ fún? Kí ni wọ́n fẹ́ lé mi fún? Kí náà fẹ́ ní mo ṣe? Ọkọ madam tọ́jọ́ gàrí ṣé wọ́n ti kú? Tínú bá bí madam lọ́sàn-án àbí torí wọ́n bá yí lọ́jọ́ kọjọ́ wọ́n bá ní kẹ́rù ẹ̀kọ́ ọmọ lọ kò sí tó ń dúró ṣe ń bímọ. Ọmọ. Èrò ni kì í kẹ́rù ń bọ̀ mo fẹ́ kẹ́rù lọ. So nǹkan tó mọ̀lé ni màá jẹ́ kó mọ̀. So láwọn madam bí wọ́n ṣe wà yẹn wọ́n nífẹ̀ẹ́ mi ju bọ́kọ wọn gan ṣe nífẹ̀ẹ́ mi lọ. Kí náà fẹ́ sọ pé kí n kẹ́rù fún? Èmi àti wọn ò jà nígbà tí ọkọ àwọn madam tí wọ́n wà láyé ìfẹ́ tí madam ní sí mi ó ju eléyìí tí ọkọ wọn ní sí mi lọ. So tiri pé àbákù la sọ àwọ so definitely máa retire àṣẹ sí mi báyìí. Àfàìmọ̀ kó má jẹ́ pé tá bá bímọ lẹ́yìn tí bá fẹ́ retire wọ́n lè kàn lè sọ bí tàti dé ìkànnú àwọn ọmọ ó tún lè continue sẹ́yìn kó lè parí continuity sẹ́yìn kí lè dùn àìràn wa. Tí bá gbọ́ dáadáa madam wọ́n láìkì rẹ̀ ju bá ṣe láìkì ọkọ wọn tó kú lọ. Irọ́ ọgbọ́n dà papọ̀ mo ní àwọn madam nífẹ̀ẹ́ mi ju bọ́kọ wọn ṣe nífẹ̀ẹ́ mi lọ lóòótọ́ àwọn ọkọ wọn ni wọ́n gbà mí bẹ́ẹ̀ madam wọ́n lá mi 100. Wọ́n lá ọ èmi náà sọ
èmi náà sọgbà tó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ tó ti ń sọ̀rọ̀ bí olórí burúkú tó jẹ́ pé ọ̀yàn rẹ̀ ọ̀kọ́ ìpín gidi ìpín akúṣe olórí burúkú lọ́yàn látọ̀run èwo wà ní tọmọ ọlọ́mọ tó ní pé bóyá tí wọ́n bá rí tàyẹ̀ òun náà ó fẹ́ gbégbá títí ẹ̀ ní. a lè sọ tó bá padà fẹ́ pín ogún wọn á sàmọ̀ pa olú ẹ̀ náà dá sí ẹbí wọn ok jẹ́ ká proceed ká kó lórí yẹn so ti yẹ. má bínú jẹ́ ń bí ẹlẹ́rìí tí madam bá ní pé kọ́ wá bá wọn bọ́ pátá ó bá wọn bọ́. kí n bá wọn bọ́ pátá irú ọ̀rọ̀ wo nu èwo làbúrò bá wọn bọ́ pátá àwọn gé lọ́wọ́ ni mi ò ta òkìrì ká kí ni àbúrò máa bọ́ pátá tèmi sì jẹ́. ọ̀dà tí kíni wọ́n bá ń gbé fúkẹ́fúkẹ́ tí wọ́n ní ààbò ní kítọ́ lè fira tí ó fi lọlẹ̀ tó bá ní pé kọ́ wá bá wọn kẹ́gbé langba sí lóńgbò ó bá wọn gbé sí o. lọ́dọ̀ àbí tọ́rọ̀ rẹ bá yé mi ọ fẹ́ mọ̀ sọ bí ìgbà tó yẹ pé bóyá mi àti màdámà lè mọ̀ ṣe wọléwọ̀de. àbí bóyá ti ń ṣe gan tó rọ̀ ń gbá. báwo ló ṣe máa ń ronú báyìí náà ìrònú ẹ̀ ń gbà mí ó máa ń bọ́ sọ́wọ́ ẹ̀yìn ni o àkọ́kọ́ náà kọ́kọ́ wo lẹ́vù èmi kọ́ wo lẹ́vù màdàm só papọ̀ mọ́ra wọn. lẹ́vù kan náà fi mọ́ kí náà fi ń ṣe. kọ́njí náà fi ń ṣe. ó yìí sí ta ló wà mẹ́ ẹ pẹ̀lẹ́ sà. báwo ni. dáadáa ni sà. báwo lẹ rí ti. àdúgbò fọlọ́ sà. àwọn màdàm kọ́. wọ́n wà. báwo ni jàre. ṣé kí n bá yín sí gèètì kẹgbẹ́ mọ́tò wọn. náà kò ní ìdìmú ti park sí rẹ̀ bẹ́ẹ̀. ok àwọn màdàmú wà lókè. má tiẹ̀ mo fi hàn nílé gbogbo mi wá rè. èmi. má bò n fẹ́ sàn fún. kí ni ṣe ọ. fílẹ̀ ṣòro náà nǹkan ni mo fẹ́ bí ẹ. ok sir. mo dì mo fẹ́ kó sọ òótọ́ fún mi. all right sir. jọ irú àjọṣepọ̀ ló wà láàrin dúró àti ìyàwó tó kù. ẹ̀mí ni àwọn ọ̀gá. right. ìbáṣepọ̀ tó máa wà láàrin ọkùnrin àtobìnrin náà ló wà láàrin kò sí pàṣípọ̀ méjì tó tún wà ju pé ọkùnrin àtobìnrin wọ́n fẹ́ra wọn that is wife and husband. I mean the relationship ṣọ́ wà dáadáa bó máa ń jà pé máa gbàrú pé wọ́n ń gbàdá wọn ń jà lókè. irọ́ ọlọ́run jẹ́ lẹ́ẹ̀ ṣẹlẹ̀ rí irú ẹ̀ ò ṣẹlẹ̀ rí láyé pé kí n wá gbọ́ pé àwọn madam àti ọ̀gá wọ́n ń bára wọn jà kò ṣẹlẹ̀ rí kódà ibi tẹ̀mí tó máa ń fi irú àwọn madam tèmi tó máa ń fún wọn tọrọ dé máa ń fún wọn tọrọ kó jẹ́ pé irú wọn ni mo ní ìyàwó mo ti bọ́lẹ̀ ń bẹ̀ máa ń fún asin wọn sáà ń jà rárá ṣé kán fún ọ lómi ìbáṣepọ̀ tó wà láàrin wọn kò jù bẹ́ẹ̀ yẹn lọ sẹ́rí n tí bá fi lè gbọ́ pé bóyá mo kàn gbọ́ ariwo bóyá àwọn màdámù àti ọ̀gá tí n tó bá fi lè mú mi tí mo yọjú wò wọn báyìí ó lè jẹ́ kí wọ́n ṣe sàlẹ̀ jì ní sísì kámẹ́rà àwọn ọ̀gá wọ́n lè dúró bíi mórò kí àwọn madam ara yín ni ò yá káwọn madam kí àwọn dó bíi síkìn kí wọ́n ṣe báyìí kán tún ṣe báyìí oríṣiríṣi challenge ní ma ṣe. gbogbo tẹ́ ẹ̀ sọ ṣe sọ. I'm very very strong. ẹ lè lọ bèrè lọ́wọ́ àwọn fúnra wọn lókè. ok ok ẹ ti fẹ́ máa lọ padà. ẹ pẹ̀lẹ́. ṣé ẹ ti máa rí sa. wọ́n ti máa rí kọ́ọ̀pù àdúrà ó gbà. kí ni mo bisabisa á pọ̀ èmi lè àdúrà ẹ gbà kí ni mo sọmọ yìí gan tara yìí balẹ̀ ná olùsìkòjọ́ bó ṣe bínú lọ yẹn tó bá yá nísìn ó lè tún máa pè ó rí wọ́gọ̀wọ̀gọ̀ kò ní ṣèpù kankan àyẹ̀bí kẹ́ẹ̀gì tí wọ́n fi ń ta táwọn ẹlẹ́pọ̀ fi ń ta bọ́ pè ìyẹn ó máa yọgun báyìí á yọgun báyìí tó rántí rọ epo sí. ilé aláyọ̀ mo tọrọ ilé aláyọ̀ mo fẹ́ ilé aláyọ̀ mo tọrọ ilé aláyọ̀ mo fẹ́ láyé mi. bọ̀dá pink clips ẹsẹ̀ yín yá bóyá torí pé ẹ fìrìn gbọ̀n tẹ́sí bá ti gbẹ́sẹ̀ kan báyìí ẹsẹ̀ mẹ́rin mi ni ẹsẹ̀ kan yín tẹ́ ń gbé. kí lẹ fẹ́ gangan. nǹkan tí mo fẹ́ sọ fún yín ni pé alágbàkú àti aládọ̀tán ni Hakeem onírò òfò ni Hakeem ó jẹ́yàn tó yẹ pé èṣù gan yóò mọ̀ ṣe kọ́ọ̀sì lọ́dọ̀ ẹni lọ́wọ́ ọ̀rọ̀ kí ni ń bo madam fún kí ni ń pa irọ́ fún tí wọ́n ń parọ́ pé madam àtọkọ wọn kì í já irọ́ ni o iná àtẹ̀tù làwọn méjèèjì ẹ mọ bí ìgbà tí alápinni àtàbẹ̀ ni agbọ́n tó bá pàdé bó ṣe jọ mọ́ ń jà nù èpè yìí ni bí ọ̀gá ṣe ń gbá madam létí náà ni madam náà mọ́ ń gbá ọ̀gá létí àríyànjiyàn wà láì tí mọ́ ń pọ̀ jù tẹ́ pé ìgbà míì gan wà tẹ́ pákọ̀ mọ́ gbọ́ yéyéyé ni ànímọ̀ pé wọ́n fi sí fúnra wọn ni wọ́n ìjà rọ̀ wọn lọ́rùn tẹ́ pé hardcore náà mọ́ ń ṣe ní ilé ayé wọn èmi ò wá bòdì tó lórí burúkú Hakeem tí wọ́n fi sọ wípé wọn kì í jà kí lórí burúkú kí ni ń parọ́ fún. ṣé gbogbo tẹ́ sọ yìí ó dá yín lójú.
èmi tí mo ṣe wà èmi ìparọ́ mo kàn lè ní àsọdùn ọ̀rọ̀ sì lè mọ jábọ́ lẹ́nu ẹnu mi ò bò mi ní àṣírí kankan ní ẹnu bí mo ṣe wà kódà gan-an lọ́jọ́ bẹ́ẹ̀ de ọ̀gá ẹ mọ̀ pé alátẹnujẹ ni mí mo láìkì kéèkì èmi ò sì owó rà ìgbà tá kí n sì sọ fún mi pé wọ́n fẹ́ ṣe bẹ́ẹ̀ ni mo bá wálé pé kí n wá gbẹnu. kí ló dé. kí ló rí burúkú. orí burúkú bíi ti báwo nù. kí ni gbogbo eléyìí kí ni gbogbo rádaràda àsán kéèkì. kéèkì lélẹ̀ sójà pèsè àwọn àgbà lójú rẹ ni. ó dàbí gbẹ̀yẹ first lunch tó bá fihàn téèyàn bá wọ ẹgbẹ́ tán. kí ló máa ṣe ọba yìí kéèkì tó jẹ́ pé òun everybody jẹ táwọn ọ̀gá ń ṣe ọjọ́ ìbílẹ̀ ní tí wọ́n tán á kéèkì dọ́dọ̀ wa torí pé mo wà special gan ni mo ṣe rí adúrú kéèkì lè gbà kéèkì tó jẹ́ pé owó iyebíye náà fi ṣe. ẹni tó bá jẹ ìwà jẹ́ pé òkú kéèkì ni mi mọ láìkì kéèkì náà ṣé kéèkì nìkan ni wàá jẹ ni jollof rice ńkọ́. jollof rice wọ́n gbé omi jollof rice kaná èèyàn sì máa jẹun àti pé téèyàn bá lọ ilé ọlọ́jọ́ bí báyìí kéèkì ni wọ́n máa ń kọ́kọ́ fún yàn kó tó di pé mẹ́nu wá jáde. wọn á ló dé tó mọ ilé tó fi mi. eléyìí tí mo ti fún ọ yìí combination ẹ̀ bára wọn lọ sọ́rọ́ eléyìí set àwọn ọ̀gá ni àsáǹkà ni mí mo ṣe wà mo ti fojú jọ lọ́tì kí ni tajútajú ló wà bẹ́ẹ̀. tajútajú ìyá náà fẹ́ tajú ojú èwo ló ń ta ó fẹ́ jọ́gọ̀. àwọn ọ̀gá rẹ̀ ti bẹ̀rẹ̀. wọ́n ti bẹ̀rẹ̀ wọ́n sì máa ń ṣe nìyẹn. wọ́n láriwo kí ló dé tó ń fi soprano ṣé èèyàn máa ń fi soprano jà ní. èwo kí ló ń jẹ́ soprano. ohun tó tínrín. ohun tó tínrín so ohun wúfà wa ni kí wọ́n lò ní kí wọ́n fi balẹ̀ jẹ́ nǹkan tó kàn máa tẹ̀ wọ́n yà mí lẹ́nu lọ́rọ̀ wọn ni pé wọ́n máa ń bẹ̀rẹ̀ láti gear 1 àwọ̀ gear 2 gear 3 gear 4 gear 5 àtúnwá padà á sì fẹ́ accelerate wọ́n kàn lè ja o kàn lè gbáriwo wọn tó bá yá. wọ́n fẹ́ accelerate àbọ̀ fẹ́ accelerate. both all of them. àlórí ẹ̀ ti dà mọ́ bínú ṣé ẹbí Dékúnlé ni màdàmú. àìwo ṣé Dékúnlé gold. Dékúnlé ológun kọ ọmọ kọba tí wọ́n wọṣọ ṣáṣáń kiri báyìí. àyèmí ọmọ Dékúnlé tí wọ́n sọ wọ́n tún ti dákẹ́. sọ ní paibola ni. ìlérí burúkú òkú mọ́ paibola. kí ló ń jẹ́ paibola. yóò ya wèrè díẹ̀ ní ìsìn yóò tún gbádùn tó bá yá. ṣé èmi ni dókítà tó gbẹ̀bí wọn ni báwo mo ti fẹ́ mọ̀ bóyá wọ́n ní àbí wọn ni ìwọ náà wo jẹ nǹkan tó jẹ kí o wá máa lọ. kí wọ́n á ṣe kí ni. kí ni àsọgbádùn táwọn ọ̀gá wà lé èmi ò fẹ́ bó ṣe ṣe mọ́ bó ṣe ṣe bí ajá tó ń ṣe bí ajá lẹ́kì èwo ní o tó dẹ̀ ṣe báyìí tó wá sí mọ́dẹ̀lì. ìgbà táwọn náà ti dákẹ́ bóyá wọ́n ti gbé nǹkan sí nǹkan náà fi dákẹ́. irọ́ ni kí ni sọ tó bá jẹ́ sàjẹ́ ló lárí àlejò máa kọ́ wàhálà ẹ̀ ọ̀sẹ̀ sì. àbí ẹ̀yin náà ro ohun tí mò ń rò ni. nǹkan tẹ́ ń rò lèmi náà rò bó ti jẹ́ pé ìmọ̀ nǹkan tẹ́ ń rò àmọ́ inú wa jọ dọ́gba ẹ̀yin náà wò kí ni reason why tí Hakeem yóò ṣe mọ́ bo madam nígbà tí ọ̀gá wà ní ayé the way ọ̀nà tí madam fi like Hakeem ọ̀gá ò like ẹ̀ bẹ́ẹ̀ o kí wá ní kí wá tiẹ̀ wá ní reason why reason being that pé kí ni reason tí ọ̀gá wa kú tí kò tiẹ̀ wá lè ṣe last respect fún ọ̀gá kò tiẹ̀ wá sọ bí ọ̀rọ̀ ṣe jẹ́ ní inú ilé ká tiẹ̀ wá mọ̀ kí ló ṣẹlẹ̀ madam ti sọ pé àwọn máa pọ̀ ọ̀gá dáadáa èmi mọ̀ kó máa fast èmi mọ̀ kó máa yá Hakeem wá ń bo madam kí ni reason madam náà ìgbà tí ọ̀gá wa kú tán madam ò lè lé Hakeem. mo tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀. ṣó ń yé yín ọgbọ́n kó má fi yín lẹ̀ wisdom. àbẹ́rẹ́ náà rò pé wọ́n ń fẹ́ra wọn. àbẹ́rẹ́ fi mọ́ fẹ́ra wọn àbí. ọmọ Ádámù ọmọ Éfà torí pé mo wá sọ wípé Hakeem àti madam wọn láìka àwọn mi sọ pé wọ́n ń fẹ́ra wọn rárá o torí mo wá sọ wípé wọn ò fẹ́ra wọn sì mi tí wá sọ pé bí àwọn ò fẹ́ra wọn torí ìdí mo sọ pé wọn ò fẹ́ra wọn ni pé mi ò ká wọn rárá o èmi ò kí ń ṣe arínòdò olùmọ̀ràn kan rárá o torí pé wọ́n wá close wọn ni pé wọ́n fẹ́ra wọn rárá o torí pé mi ò wá káwọn èèyàn náà mi pé wọn ò fẹ́ra wọn rárá o mi sì ń bẹ́ẹ̀ o. ó ti yé mi bẹ́ẹ̀ ó ti yé mi. táwa ni plug cream pink lip sí. natural ni àwọn olùkọ́kọ́ bẹ́ẹ̀ yẹn. madam nígbà tí ẹ bá òkòkò yín lẹ̀ position gangan lẹ bá wọn ṣé wọ́n fi wájú orí gbálẹ̀ ni àbí wọ́n fi pakọ́ lọlẹ̀ ipò owó wọlé bá wọn ẹ jẹ́ kí n mọ ẹjọ́. mi ò lè rántí the only thing tí mo rántí ni wípé
I saw my husband on the floor, lifeless. I was scattered. I was shattered. Ó dàbí pé èmi fúnra mi ti kú bí pé ayé ti parẹ́. Like I mean, madam, relax. But bá ṣe dé crime scene yẹn lọ́jọ́ yẹn, à ń rí àwọn ìrìn ìgúnlẹ̀ like bí crack. Báwo ni yẹn ṣe jẹ́? Okay. A ṣe surprise birthday party fún lọ́jọ́ yẹn. There were drinks. Àwọn èèyàn mọtí. Wọ́n jẹun. Wọ́n gbádùn ara wọn. So, bóyá bí tó ti ń jẹun tó ti ń gbádùn ní gòtì fún, I don't know. The only thing tí mo rántí ni wípé mo rí òkú ọkọ mi nílẹ̀. That's the only thing. Relax. That's the only thing. Relax. But ẹ̀jẹ̀ wà ní crime scene tá a sọ yìí náà. Sorry, it's okay, madam. Officers, I think I need to come in now. Why tí mo ṣe ní láti jẹ́ kẹ́ understand, madam, pé now she's not fine. Tí báwo bí wọ́n ṣe ń ṣe, ẹ máa rí pé she's traumatized. And tó ṣe lose ọkọ ẹ̀. Do you think you can really get any fact from her now? Like, àwa méjèèjì, a fẹ́ gain nǹkankan náà. But now, it's not the right time. I do mọ̀ mi tẹ́ bá lè understand me. Kẹ́ jẹ́ ká fún ọ ní break. If you understand me. No. I control the picture of that scene, the crime scene, how we'll be scenario and share to help our investigation. Lọ́yà ẹ má bínú ẹjọ́, but madam, position wọn gan lọkọ yín wà nígbà tẹ́ bọ́kù wọn lẹ̀. Now, madam, please don't say anything. As a counsel, please, I think we should give this some break. Please. See how she's crying. Ẹ̀yin ẹ wò, ó yá kí lẹ fẹ́ kó sọ fún wa ńsìn. Why she's crying like this? It's okay, madam. It's okay. Please calm down. I understand. As their counsel, please enjoy your caffeine break. Yes. Hello, Mr. Lani. Ẹ jọ̀ọ́, kí ni mo rà nígbà yín? No, kí ni mo rà nígbà yín? Kí ló dé tẹ̀ ń kọ pínpín mi? Wọ́n tẹ́ Yorùbá bá tẹ́ báyìí náà. Ẹ ti ẹ̀rọ pé ọkọ mi ṣẹ̀ṣẹ̀ kú ni. Ẹ rò pé wọ́n mú ọ̀nù lọ́wọ́. Ẹ rò pé bóyá ọmọ sunkún láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ni. Ẹ rò yẹn. Ẹ ti ẹ̀rọ bí ṣe máa support mi. Bí ṣe máa support àwọn ọmọ tí ọ̀rẹ́ yín fi sílẹ̀. Ẹ̀yin fi ń sílẹ̀ káàkiri. Wọ́n ní àwọn ẹjọ́ ògbére tí kọ̀kọ̀ yìí. Ẹ wò, ṣé mo pé mo respect yín? Mo respect yín. Mo respect ọkọ mi. Mo dey respect relationship tó nígbà tí yín nígbà tó wà láyé. But ẹ má fi yọjà o. Bẹ́ẹ̀ ni ẹ má fi yọjà. Because ẹ má fi yọjà mo máa rí yín sí. Leave me alone. Bẹ́ẹ̀ ni ẹ fi mí sílẹ̀. Ẹ fi mí sílẹ̀. Ẹ fi mí sílẹ̀. Kòkó bá ọ̀rẹ́ máa question àwọn staff mi. Ó dáa. No problem. Ẹ̀bùn tèmi ṣàbà sọ fún yín ni pé àwọn Yorùbá sọ wípé lẹ́yìn àkànlé àpòpọ̀ òun ló kọ̀. Mo máa wọ́ yín ni. Mo máa wọ́ yín gidi. Máa wọ́ yín gidi gan. Máa wọ́ yín, máa bá tí yín yẹ, máa bá yẹ yín jẹ. Àbí kí ló kọ́ yín náà? Kí ló kọ́ yín bẹ́ẹ̀ lọ́wọ́ family? Kí ló kọ́ yín bẹ́ẹ̀? Akọ́ni burúkú kúrò ní mẹ́jọ. Hi everyone. Gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ṣe mọ̀, I lost my husband few days ago. And ideally, kò yẹ kí n wá sí Instagram live for now. But there's something I really think I need to address. Kí ló dé táwọn èèyàn rí báyìí? Àṣé òótọ́ ni ọ̀rọ̀ tí Yorùbá sọ. Tó sọ wípé ìgbà ìpọ́njú òun là mọ̀ rẹ̀.
My husband's death has really exposed a lot of people's character to me. Àwọn nǹkan kan ṣẹlẹ̀ tí mo feel pé I need the world to know about. Some of my husband's friends are going around peddling lies about me. But why táwọn èèyàn máa like láti frustrate àwọn opó tọkọ wọn bá kú? Is it about property? Tó bá jẹ́ nítorí ogún ni, I don't need it. Mo ní they should take it away. Mo fẹ́, all I want is my peace of mind. I want my sanity. I want to be okay for my children. The property, I don't want it. Please, the whole world. I don't need the money. I don't need the house. I don't need anything. All I want is to be fine. Just to be okay, please. I want to be fine. Kí wọ́n má sọ mí lórúkọ tí mi ò jẹ́. Please. My husband is dead. But they're not giving me peace of mind. Please, please. The whole world, that's why I'm here. I don't need anything. If it's about the property, I don't need it. I don't need it. I just want to be fine because I'm running mad. What's in Yahweh? I'm running mad. They are frustrating me. They are frustrating me. My head is hot. My life is miserable. Please. Please, enjoy me, Bimbo. Come on, buy me, Bimbo, please. I need to live to take care of my children. Please. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ẹni tó gbẹ́ kòtò gbẹ́jì. Ẹni tó dẹ̀ tún kó sínú ẹ̀ ò dá lápá. I am so happy pé o tètè pé ara ẹ̀ padà. Bó jẹ́ kó escalate jù bẹ́ẹ̀ yẹn lọ. Ọ̀rẹ́ mi ó ṣe mo dúpẹ́. Ó bá dúró tì. I'm so grateful. Èmi náà wá ń gbà ládùúrà wípé ilé wa ò ní dàrú. Ibùjókòó wa kò ní yẹ̀ mọ́ wa ń di. Kódà kò ní gbóná mọ́ wa ń di. Ṣorí lè tọ́lọ́run ti ṣe fún wa báyìí ó máa bá wa kalẹ̀ ní láṣẹ Ìdùmarè. Ó ṣé gan, I'm so grateful. Thank you for always. You're welcome. That reminds me. Vanessa. Kí ló tó jẹ́ pé orí social media báyìí? Ìbẹ̀lẹ̀ ti máa rí. Ó ń ṣépè ńláńlá ni o. Èpè ńláńlá báyìí ló ń ṣe fáwọn èèyàn pé wọ́n rọ́ọ̀pù òun. Tó bẹ̀rẹ̀ sí ní ṣépè tó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ fatafata lóríṣiríṣi lórí social media. Why? A máa ní ẹni tó bá ṣe wèrèwèrè á ṣe o. Kí àwọn kan máa bá wọn sọ o. Kíní kan o. Àwọn tó wà ní comment section náà. Àwọn yẹn náà máa dára oríṣiríṣi. Wọ́n máa sọ comment oríṣiríṣi. Ọ̀rẹ́ mi. Gbogbo èlémi náà rí àmọ́ mi fẹ́ sàn kankan ni torí ibi tọ́kọ mi fi mí sí báyìí lè mi rọra dúró mi fẹ́ kọjá àyè mi gbogbo ẹni mò ń rí ó jẹ́ ìyàlẹ́nu fún mi gan pé bó bá sọ orí social media ni bó ṣú orí social media ni nǹkan tó tiẹ̀ tún wá dùn mí jù ni wípé àwọn tí ò tó tí wọn ọ̀gbọ́n tó tọ̀ ní làákàyè tó rárá àwọn ló máa comment. Àwọn ló máa kọ́mẹ́ǹtì ló máa sọ oríṣiríṣi àwọn tó yẹ pé ayé wọn ti bàjẹ́ àwọn tí ò ní láìfù àwọn ló máa sọ̀rọ̀ fún ẹni tó ní láìfù. Ọ̀rọ̀ yẹn ó sú mi o, I'm not happy about it. Ṣùgbọ́n àwọn agbọ̀rọ̀dùn kan wọ́n á tún wá gbé àwọn yẹn náà tún máa ń set ring light lọ́tọ̀ ni o. Àwọn yẹn máa ń dìídì sọ di tọ́pìkì ni wọ́n lè wá ń di ẹ̀ láti àárọ̀ dalẹ́ ó dà pé wọ́n ná fracas àbí nǹkan kan ló ń pè wọ́n. Fracas. Wọ́n ò tún ṣe lásán wọ́n máa ń fi wọ́n pawó. Àgàgà orí TikTok yẹn wọ́n ní tó bá bẹ̀rẹ̀ báyìí àwọn èèyàn wọn máa gift wọ́n ní bó ṣe ń fún wọn ní lion head lọ́ máa fún wọn ní pig head wọ́n fún wọn rose wọ́n ní at the end of the day gan tó bá máa change gbogbo gift yẹn thousands of dollars máa lọ́ máa fi ń gbà. Irọ́ ni o. So wọ́n rówó bẹ́ẹ̀ lórí social media mi. Wọ́n rí o but wàhálà tí wọ́n nìyẹn èmi ò fẹ́ kọjá àyà ara mi tọkọ mi fi mi sí mo dúró. Inú mi ti ẹ̀dùn fún ẹ
ọ̀rẹ́ mi ṣó rí pé ẹni tó kú ní tiẹ̀ gbé ó rí bọ́ǹkú dúró ṣe kú tí wọ́n kàn dákẹ́ bẹ́ẹ̀ títí tí wọ́n fi kú kí ló dé tí wọ́n bo náà nǹkan tó ń ṣe wọ́n tí wọ́n bò mọ́ra tí wọ́n voice out. In fact ikú bọ̀dá ẹ̀ dùn mí gan nǹkan táwọn èèyàn máa ń sọ nìyẹn pé ẹ sọ̀rọ̀ sókè sọ̀rọ̀ sókè nation la wà Kánú ti sọ̀rọ̀ sí i ní ẹyẹ nìkan àbí méjì á ti gbà wọ́n sílẹ̀ wọ́n kàn waste life wọn for nothing ó dùn mí kú bọ̀dá yẹn dùn mí o ìwọ náà ti sọ tọ́tẹ́ni tó kú ní tiẹ̀ gbé honestly but sórí gbogbo ọ̀rọ̀ yẹn gan pàápàá kó náà ṣàánú ni ó jọ gàtẹ́ kò jọ gàtẹ́ ó fẹsẹ̀ méjèèjì ti ro kí nìyẹn kọ́rọ̀ lọ́rọ̀ má gbà mí lẹ́nu kó yé mi tara o tó bá fẹ́ ṣókùnkùn díẹ̀ á tó dà pé mọ́lẹ̀ fẹ́ wà bẹ́ẹ̀ tó bọ́ wọ́n lọ́rọ̀ náà má fi gbá wa lẹ́nu. bá mi. Oh my God! See, Adebayo is a perfect gentleman. Mo feel pé bóyá nítorí ó jẹ́ public figure, ó jẹ́ celebrity ni ó ṣe ní rúlọ́ọ̀kì. Adeoye ti ẹ̀ mọ̀ mí tẹ́lẹ̀. Ìfẹ́ ṣe wá jowú sí i. Baby girl, you proposed to me. I said yes. When? How? Bíbélì tó wálé ni a máa sọ̀rọ̀ nípa olùrànlọ́wọ́. Congratulations on your engagement. Thank you. Jọ, ṣé téèyàn bá ti fẹ́ sọ̀rọ̀ báyìí, ṣé problem ni? Ó ti ṣògùn ìfẹ́ o. Nítorí àwa ta single báyìí gan, àti ìrọ́kùnrin, ìwọ tó ti wá bímọ méjì tó ń tọ́jú ẹ̀ báyìí. Ó ní I would love you. I would love your children. I would advise you take things slow. Ìgbà wo lo ti send owó sí mi last? I am not even in any business. Mo ti rò kan pé mo ń lọ gba loan. Oh, we're not broke. I am broke. Kò yẹ kó tí ì lóyún at this point o. Ọmọ méjì tó wà nílẹ̀ ṣé wọn ò tí ì tó ẹni. Owó yẹn ń sìn, ìwọ lè gẹ̀tẹ̀ fún mi. Tó bá lè gẹ̀tẹ̀ fún mi tí bá kó lórí business, you will make more money. Ó kúrò lé o dágbére o sọ fẹ́ anybody ibi tó lọ o kò jáde kúrò lé I called you several times and you didn't pick up your calls. Màá kọ lẹ́tà fún ẹ kí tó ní pé mo jáde, right? Nǹkan tó ń wá òun lórí. There's a lot going on with you that you are hiding, mommy. Take a look at yourself. I am tired. I am doing you a big favor by dating you. Because èèyàn tó bá love ẹ ò ní máa nà ẹ́, kò respect ẹ. Why giving him all the praise when he deserves nothing of such? Adeolu, you came into my life to report my weakness me. Ṣé ìwọ kọ́ ló ń wá father figure fún àwọn ọmọ ẹ? Adeolu, ó lè tó ṣe bàbá fọwọ́ tiẹ̀. I'm tired of being a single mom. Torí pé ọmọbìnrin bímọ fún bàbá ọ̀tọ̀ọ̀tọ̀, ìyẹn ò mí wípé oníwà gidi tó fi lè dúró lé ọkọ. There are times that life happens. Babe. Kí ló ń ṣe yín? Kí ló dé tẹ̀ ń wá mi lójú báyìí? Bọ́lá wọlé! Bọ́lá! Mo ti túnú ní ló líbẹ̀ mi mú gbọ́ abẹ́ jíjẹ́ ní ṣíṣe mo ti wọ̀ mẹ́rin wọn. Mi ò rí odidi bàbá lélẹ̀ for almost 4 weeks. Ẹni kìlọ̀ fọkànbalẹ̀. Ṣé ṣe pé ìyá wa ní àjálẹ̀ nílé? Ó máa gbé àwọn ẹni tá à ń wá báyìí pé wọ́n gbọ́ sájà náà. Orúkú ló pè. Bóyá tí láwọn wèrè tó fọwọ́ sílé mi yáfa. Wọ́n bá tẹ̀lé bá mi rí solution sọ̀rọ̀ mi ṣé yíyan ni kẹ́ tí wọ́n máa fa àwọn wèrè dákun. Mọ́bìnrin ìyàwó ilé ìkú làwọn ọmọ. Ẹlẹ́dàá mi ò ní bẹ́ẹ̀ ń bírù rẹ lọ́mọ. Akọ ajá. Sẹ́rí àwọn ọmọdé ń tẹ̀ wọ́n mi. Aya rẹ lọ́ọ̀ni ọkọ ni. Tàbí pé mi ò wọ́n. Àbí ṣé wà mí ò dá lóòótọ́ bóyá mi ni mo fi wà mí lọ́kọ mi lọ. She's just rude. She's wicked. She's heartless. Báwo ni ìyàwó mi ṣe máa lé mi síta nílé? Ọgọ́jọ́ òru. Ó lé mi síta lánàá. Ó tún tẹnu ọgán nínú ilé mi. Why the emphasis on it? Ṣé mi kọ́ ọmọ kọ́ nǹkan mi ni? Ọláwọlé, kí ló dé tó ń ṣe báyìí fún mi? Mo bá ti máa fi mí sílẹ̀. Ṣé nǹkan tẹ́ ń sọ fún mi ni pé Kọ́láwọlé ti kú? Akọ́láwọlé Àdìsá. Àjọsọ wáyọ̀.
òye ṣe ló dàbí ẹni pé Kọ́láwọlé ti fi mí sílẹ̀. Padà ó yá wèrè gan-an. Nínú ilé mi náà ló ń dán gbogbo ilé wo. Ó ń ṣe tún sọ. Èmi àwọn ilé wa mi ò mẹ́ẹ̀pẹ̀ wọ́n. Wọ́n ò ṣe ní lẹ́ẹ̀kì ẹ́ lọ́nà mọ́gi burúkú tó fi ń là wọ́n. Ó wà wọ́n ṣe máa ń jẹṣẹ́ ìwé. Àwọn yẹn kò ní olówó epo. Béèrè lọ́wọ́ wọn. Ọ̀nà oníkọ̀ náà lórí pé bàbá wa tá à ń wáyé nírọ̀rùn láàrin. Ọ̀dọ̀ mi Kọ́láwọlé wà. Ẹ àdírẹ́sì ọ̀pọ̀lọpọ̀ kókó ò lè yàwó ẹ̀. Tí bá délé ń sìn máa bá a sọ̀rọ̀, ó máa padà sílé. Ó máa padà. Ẹgbẹ́ náà máa lọ. Tí ara ilé ẹni bá ń jẹ kòkòrò burúkú, tá a bá rẹ̀ ní sọ fún, you all know the rest. Mo fẹ́ kí a address ọ̀rọ̀ Lani àti ìyàwó dúró. Because látìgbà tí woman yẹn tó ti lose ọkọ ẹ̀, òun ni Lani ti act funny. Lani, I think you should slow down. Ó ti ń pọ̀ jù. O lè ní reason títí ẹ. Of course, you are entitled to your opinions, but please slow down. Àbí ṣé èèyàn ò kú ní sàkánì rí kó mọ bí èèyàn ṣe máa feel téèyàn bá lose èèyàn tó wàá tún wá sọ wípé ó lose ọkọ ẹ̀. Ìyàwó èèyàn mà là ń sọ yìí kéèyàn lose olólùfẹ́. Anyway, àṣẹ tí mo fẹ́ pa yìí kò kí n ṣe àṣẹ èmi nìkan. It is an official order. À ń pa láṣẹ for you to back down. And if I don't? Origo go. Ẹgbẹ́ sọ̀rọ̀ ní if I don't. Origo go go sí ó gọ̀ ó fẹ́nu ọ̀rá gidi ni o, ó gọ̀ tán ni o. Yé kò kọ̀ díẹ̀ o, President fẹ́gbẹ́. Irú ìbéèrè àgọ́ wo ló ń béèrè yẹn? You don't back down kí ló máa ṣẹlẹ̀? Yẹn ti ṣáàmà náà. Kí ló wà ń bẹ̀ Lani tí ò ti bẹ̀ kúrò náà? Àbí? Just back down. Calm down now. Ilé iṣẹ́. If I don't back down, kí ló máa ṣẹlẹ̀? No, tell me kí ló máa ṣẹlẹ̀? Mẹ́wàá ṣẹlẹ̀ o. Ọ̀rẹ́ wa kú, our very dear friend. He told me a lot kó tó kú. Bó tiẹ̀ jẹ́ pé he was trying to hold back, but I could feel his pain. Pop was going through a lot. Just so you know, Mr. Chairman, èmi ti dúró wípé òtítọ́ gbọ́dọ̀ jáde lórí ikú tó pa dúró. I mean, just so you know, you all have moved on. Nobody moved on. You all clearly have. I ti move on pẹ̀lú life yín. Because after that, dúró kú àti ṣe ìpàdé mi báyìí. And we were all celebrating our members' birthday, eating, dancing, and drinking like that. Ẹ kí la bá celebrate. Má bínú ẹ̀, mò ń bọ̀, ṣé ká kú tẹ̀lé ni? So bàtà ti ṣe yọ̀ wá kú yẹn sì ká má celebrate birthday mọ́, death day ni ká má celebrate. Jọgbà tó kú tó ká náà jù mí lọ ni. Ṣé o lérò pé ìwọ nìkan ló dùn ni? Ìwọ nìkan ló dùn pé dúró kò láàrin wa. Ìjẹ́ ìwọ tó jókòó ìgbà tí dúró kú ṣoké tó mi. O kàn fún mọ́bọ̀ mi ò jáde lójú ẹ, o wá jẹ gọ̀rọ̀gọ̀rọ̀ lórí òkú olókù. Kí ló ṣe ẹ́? Adélani gọ̀rọ̀gọ̀rọ̀ ẹ ti ń pọ̀ jù. I saw you. I was there. I saw you. Kí ló ṣẹlẹ̀? O ti mọ ọ̀rọ̀ ilé jìnnà. Gbogbo àtàwọn àbíbá yìí la mọ orúkú tó pa bọ̀bọ̀ yìí. So kí ni gbogbo ariwo tó ń pa bíbá yìí? I'm not sure you know, but I'm coming to that. Chairman, sir, ẹ sọ fún mi, kí ni ìwúlò ẹgbẹ́ yìí? If we cannot stand for justice, if we cannot stand to defend our friend, our member. Màá fún ẹ láti àtijọ́ bá wá fún ẹ ní àti àtàrí kàtà tó gbóná jáde nímú ẹ. So ọ̀sán máa sọ̀rọ̀ sẹ́gbẹ́ ni. Òun tó àti dídínkù ẹgbẹ́. Kí ló fi rẹ̀ pè náà? Ṣojú gbogbo wa lọ ní. Kí ló ṣe ẹ́? This is how to stand for a friend. Exactly. Is this how to stand for a friend? Look. Tó bá sọ̀rọ̀, no. You are a member, okay? Kò kí ṣe wọ́n ní chairman. Tó bá sọ̀rọ̀, má máa lọ bóyá ìnáwó yẹn mọ́. No, rude. Ṣọgbà. Ní sùúrù chairman, láì gbogbo gbogbo ojú jẹ́ lójú chairman kan. Tó bá tún sọ̀rọ̀, tó bá náwó bẹ̀ yẹn, you will be suspended. Period. Ojú bẹ́ẹ̀ lọ. Chairman, sir, ẹ má worry. I'll meet you halfway. I suspend myself. Now leave.
Leave! Idiot! Eroko! I don't want to see him here again. He's an animal. Eroko èèyàn ló máa ń wà bó ṣe ń wà. Kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Ó dẹ̀ ṣe ó ṣe nígbà tó yẹ pé òun ló ń gàrí wa níbà yìí. Ṣé ó ló ń fìdí wa ni? Hello. Ẹ káàárọ̀ o. Ẹ jọ̀ọ́ orúkọ mi ni Dàpọ̀ Ẹ̀gbọ́n Dúró. Ẹ jọ̀ọ́ ṣé a lè ríra? Ó ní àwọn kankan tí mo fẹ́ fi tó yín létí. Okay, no problem. I'll forward it. Well, love will be my guide. Nìkan bíi ọdún méjì sẹ́yìn, Dúró ló pè mí sí àwọn àkíyèsí kan lórí ọ̀rọ̀ ìyàwó ẹ̀. Ìyàwó ẹ̀ náà dẹ̀ máa ń fi ẹjọ́ ẹ̀sùn mi. Bọ̀ àwọn ẹbí gádà a parí ìjà yẹn láàrin wọn. Bọ̀ láwọn àárín kan, Dúró máa ń sẹ́ndì àwọn voice note kan sí mi. Bọ̀ èmi ò kà á kún bí alára. Bọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, mo kàn ń stroke lórí fóònù mi. Mo wá rí ó chat èmi àti Dúró. Mo wá rí voice note yẹn. Okay, so kí ló wà ní voice note yẹn? Okay, let me. Vanessa ni mo fẹ́ fi sùn yín. Honestly, gbogbo ẹ̀ ti sú mi. Ó ti sú mi. Tẹ́ni tí bá dẹ̀ ṣẹlẹ̀ sí mi, Vanessa ni kẹ́ mú o. Ó ní kẹ́ hold responsible. Because èṣù lọ́mọbìnrin yìí. Ó ti sú mi ẹ̀gbọ́n. Ó ti sú mi. I am tired. I am tired. I'm late pẹ́. It's about 2 years ago, right? Bẹ́ẹ̀ ni. Bọ̀ ní gbogbo yẹn èmi ò kàn kákún. Mo máa ń kákún pé ọ̀rọ̀ èèyàn méjì tí ìbínú bá ṣẹlẹ̀ ni. Bọ̀ bí kan ṣe wá ń lọ yìí ń sìn, ó fẹ́ dàbí ẹni wípé. Àti lè conclude bẹ́ẹ̀ yẹn. I need láti run autopsy. Okay. But to get results here, then we'll know ikú tó pa Dúró gangan. But before then, they just take it calm. I get. That's right. Shego, thank you very much. Have a nice time. Shego. Ẹ pẹ̀lẹ́. Ọ̀rẹ́, kí ló wá le tó yẹn tó ṣe ń sábọ̀ lọ́fíìsì mi tó tẹ̀lé wá bá mi lé kó tó wá discuss. Má jẹ́ kí wá bẹ́ẹ̀ lé ọ̀rọ̀ lé wọn kì í sọ níta ọ̀rọ̀ táwọn ọ̀dẹ̀ ń sọnù lé mọ̀rúfà ìyàwó ẹ̀ gbogbo ayé mọ̀ pé Margaret Thatcher ni kò ṣe é wá fèsì jẹ́ ṣá ọ̀rọ̀ àwọn bí mo ṣe wà. Bọ̀ kí ló ṣe ogbóyin tẹ́yẹ fẹ́ sọ ìyàwó mi lẹ́nu ṣó gbé náà rù ni. tó gbé rù jùlọ lọ o wọ́n fúnra rẹ̀ mọ̀ ìyàwó tó fẹ́. Anyways, ẹ jẹ́ ká fi pàṣẹ yẹn lẹ̀ ó ní o fẹ́ rí. Ọ̀rọ̀ Délà ni mo wá rẹ̀ fún. Ọ̀rọ̀ Délà ni kí ló ṣẹlẹ̀? I feel we need to talk some sense into his head. Lè lajú rẹ̀ ká máa Délà ní kó máa leave báyìí. He needs us to talk to him. Kí lè yín máa ń ṣe báyìí náà? Báwo? Ṣé Délà ní ṣojú ọmọdé ni? Ṣé máa arrest ẹ ni? Mi ní ká arrest ẹ but at the same time tá a bá fílẹ̀ tó bá ń lọ bó ṣe ń lọ yìí nǹkan tá à ń pè lérí máa dín nǹkan lámọ́ lọ́wọ́ ó máa dì mọ́ wa lọ́jọ́ pàgbára wa ò ní ká so that time we just sit him down and talk some sense into his head. Ọmọ ọdún ṣẹlẹ̀ ní pé ìwọ ló mọ̀ kọ́ta fẹ́ bá sọ. ìyẹn ò ń ṣe problem. mo kàn fẹ́ kájọ lọ ni ìyẹn ò ń ṣe problem. Àwọn méjèèjì nìkan. Sọ́dà tó bá ń gbọ́ lọ́tún tó ń gbọ́ lóṣù máa sìn. Ọmọ ọtí máa advice. Kí ni ẹ? Máa advice pé ká kò sí àwọn àgbà. Àpèyàn ìyẹn ò ń ṣe problem àsọ fún chairman yẹn. Kò lè jẹ́ ènìyàn rẹ̀. Táìmù ti lọ náà. Táìmù ìdíwà lọ báyẹn o. Táìmù ti lọ rí. Abáníká lọ mú nǹkan sí táìmù lọ. Abáníká lọ bá látọ̀ ní táìmù lọ. Jẹ́ ká ṣe lọ́la. Tí bá ti close fi ṣe lọ́la. Kò sí wàhálà. Kò sí wàhálà. Ọ̀rẹ́ mi wá ṣe. Well, love will be my guide. Wanna have peace of mind. Leave my worries behind. Lọ sí gẹ̀ẹ́sì rẹ̀. Maisha. Báwo ni? Maisha. Sọ fún mi pẹ́ ń bọ̀. Ṣe máa wá láìsọ fún yín Maisha. Ó yẹ kó ti mọ́ra. Oníkọ́lá ti wá láìsọ. Ó yẹ kẹ́ ẹ ṣì pè mí pẹ́ ń bọ̀. Kò sígbà tá a wá bí tá a wọlé Maisha. Wọ́n jẹ́ bí tá a ti bá yín ló fẹ́ rí bá kan. Maisha. Maisha. Ó lè jẹ́ ti ọmọ wọn obìnrin. Mọ́mí nílé. Maisha. Maisha wọ́n ti wá yẹn. Ẹ má bínú, mo fẹ́ kó tètè gbẹ ni. Irọ́ omi pátá ọ̀dà láwùjẹ. Gbogbo pátá ìyá ẹ̀ ló ti. Ẹ má ṣe báyìí sà, ẹ fọ́n síwájú. Ó dẹ̀ máa lọ bí iṣẹ́ lọ́la. Òwò ẹ̀yin lè má fa àṣùjọ.
Yes. Sorry. Ẹ bá ṣe báyìí náà. Pátá ọ̀dà lórí bá lélẹ̀. Má ṣe àyìn fọ pátá. Kò sí nǹkan tó ní pé èèyàn fọ pátá. Ẹ fọ pátá madam. Yes, kò sí nǹkan kan tó ní pé èèyàn fọ pátá. Ẹ mọ wọ́n yẹn sọ yẹn. Sorry? Ẹ mọ wọ́n yẹn sọ pátá yẹn ni kó má lọ. O ti ń fi style root sí mi. Tí ẹ káàánú ni pátá yàwó yín ta. Ẹ tún wá lè fọ bedroom. Ẹ kò sí gbangba báyìí ní ọ pátá madam. Ìyẹn ò wá sọ pé kò torí ẹ̀ root. Kò síbi tí a àti kínkẹ́dì yẹ alẹ́ ilé ẹni òun la ti ń jèkúté onídòdó. Ìbò ẹ̀yin ò wá kí n bá wa sọ bẹ́ẹ̀. Oníkálukú ló mọ nǹkan tó ń ṣe tó fi keep marriage. Obìnrin ó ṣàlùbìnrin. Ẹni tó bá ti rí ojú rere obìnrin ó ti rójú rere Ọlọ́run. Kí wá láwọn nǹkan tó máa ṣe láti fi máa dùn ún nǹkan tó ti fẹ́. Kò ṣe dandan pátá. Tọ́lómi ó lè má jẹ pátá. Òun ló mọ that particular thing tó ń ṣe gógó. Èmi ó lè jẹ́ pé kó fẹ́ lọ tàbí kó dé kó dọ̀bálẹ̀ fún ìyàwó ẹni tó bá ṣe ìyàwó ẹ̀. Sórí nígbà mi. Máṣe báyẹn. Ó rọ̀ bẹ́ẹ̀ fọwọ́ yẹn tán. Sórí pé mi in life tó táwọn situation bá ka ẹmọ kọ́nà wá di motivational speaker. Ọlọ́run. Báwo máa ń ṣe àpẹyẹ. Ṣé máa ń sẹ́. Máa ń ṣe I'm being factual here. Nítorí pé mo fẹ́ kẹ́yìn náà lẹ́n lára mi kọ́nà yín lè là dáadáa ó lè jẹ́ kí n máa sọ gbogbo story tí mo sọ mo nífẹ̀ẹ́ yín ni tí mo bá nífẹ̀ẹ́ yín mi ò ní máa sọ ó kẹ́ jẹ́ kí n fún yín instance kan ó ti ní ọjọ́ kan tó jẹ́ pé mo kàn déédéé ṣe nǹkan kan tó bí ìyàwó mi nínú bínú sí mi no kò ní kí lọ fún pátá mo kàn drive lọ mo ṣe ń drive lọ mo dẹ̀ ń fì nínú mo ṣe di steering mu pé ó ń bínú sí mi. ẹ ti fọ pátá jù ní ẹ kàn lọ́rọ̀ pé. mo la mọ́tò mo kò ní ọ tó bá mọ iye tí mo ná ní ọjọ́ yẹn ó wá ní ọjọ́ kan tó jẹ́ pé ó ń bínú tó ń bínú igán mo dẹ̀ ra kó gbà wọn pátá ẹ̀ ẹ̀dẹ̀ fọ́ tó bá mọ iye tí mo gba contract tó wọlé fún mi ní ọjọ́ yẹn ni mo ti bẹ́lẹ̀dá mi sọ wípé tó bá jẹ́ pé pátá yìí ni màá máa fọ́ tí mo fi máa rí ẹ̀yọ́nú ìyàwó mi I am ready to do it. Yes. Èmi wá fẹ́ bí ṣàmà. A ti pẹ́ 13 fọ́. Ẹ máa ti ní tó how many years experience níbi pátá fífọ́? Yes mo bọ̀ èmi àti ìyàwó mi sìn I celebrate 5 years wedding anniversary. Tí mo bá rántí dáadáa a year before our wedding. 13 fọ́ bọ̀. Yes, because pátá yìí ni mo fi win at. Àwa tá a wà lórí wife mi pọ̀ hey rich men tó wà lórí ẹ̀. Táwọn bá ti ẹ̀yin lẹ́yìn fọ pátá yẹn. Ó fọ́ fún mi pé ó wò ó ní wo pé irú ọkùnrin téèyàn bá fẹ́ kò ní sí wàhálà èèyàn máa bá dùn ayérayé pàdé lọ́dọ̀ ẹ̀ ó dẹ̀ bá pàdé. Yeah, we fine. We celebrating we about to celebrate 6 years wedding anniversary. Kò ṣe nǹkan kékeré. Because èmi wà níbi tí ń gbà mí tẹ́ bá lanu báyìí ó má dàbí pé ní àdúgbò yín gan ẹni àwọn landlord association go lè wo yín ká máa sọ ìyàwó yín. Ìyàwó yín ò gbúdọ̀ rẹ̀ tẹ́ bá jókòó pé ẹ̀yin gan ẹ̀ kì í ṣiṣẹ́ ilé kankan mọ́ o. Owó ìkànnà yín náà bóyá mọ́ náà pé àṣeyíṣẹ́ wá pátá yín. Wọ́n lójú string. Gbogbo aṣọ kọ́là ń sá ló. Eléyìí òrùn lẹ́sẹ̀ lè sí o. Ọ̀rẹ́. Ẹ̀yin bá ti pé bóyá tiẹ̀ mú yàwó dání kó ti kó wọn bá jama bóyá pátá ní jama odidi club ti wá ń fọ ó ní bákan ní sá. Ọ̀rẹ́ mi òjé láyé ẹni tí tẹ́dà bá ti fi jẹ ayé táyé fi yẹ kó máa ṣe lọ secret délé ọmọ àṣẹ irú nǹkan bẹ́ẹ̀ yẹn kò ṣe ok mo ṣe irú nǹkan báyìí sí ṣé màá wá stupid enough láti wá máa sọ láàrin gbogbo yín pé oh pátá ìyàwó mi ni mò ń fọ́ o do you understand? Sorry? Àwọn àtàrí náà tó BBC Ajazera lórí unlimited ni subscription tí ó lè tán máa ròyìn fún ṣáà tàbí wobi tí èèyàn kọ̀ọ̀kan bá gbọ́ nínú ẹ̀yìn àtẹ̀sẹ̀ méjèèjì tí èèyàn kọ̀ọ̀kan bá gbọ́ máa fi oògùn bá yín lògùn. ẹ máa pàṣẹ ti pátá kí ló ṣe yín ìṣẹ́ ìfọwọ́tà ẹ máa bá a sọ nìyẹn tí a máa fọwọ́tà náà ọdẹ nìyẹn wọ́n fọ ọ̀chọ̀kọ̀ wọ́n wà á clean ọ̀dọ̀ ọmọ ọ̀chọ̀kọ̀ wọ́n yẹ pé menstruation ẹ̀ ló máa ń lé àti fọ́jú ṣáàmà mọ́mí nǹkan. wọ́n wà lù. wọ́n mọ̀ ṣá. no mi lè jẹ́ kí máa mi mọ̀ ọ́. àìjọ́ ń tètè mọ̀ ṣáàmà wọ́n ìwà ìgbà àti yan yín ní ṣáàmà. Já sọ tó wà ókè ṣá. O lè máa ṣe báyìí náà. Tó dẹ̀ mọ ambition mi kó fẹ́ jẹ́ chairman ẹgbẹ́ ẹ̀. Ẹgbẹ́ mọ̀kàn tí ṣe. Àwọn kan fúnra wọn wọ̀ fífo. Èèyàn máa ń rí nǹkan míì tó jẹ́ àrímọ́. Ẹ má jẹ́ kó jẹ́ pé àrímọ́. Bẹ́ẹ̀ tẹ́tù àìkọ́ ló máa di wàhálà. Ẹ má tẹ́tù ní ọmọ tí ìgbẹ́yìn náà mo ní kẹ́ má bínú kí wàá kí wọ́n lè fún gbélé. Hello? Yeah. Báwo ni? That was fast. So kí ni outcome ẹ̀? Madam, ọ̀rọ̀ yín ò yé mi o. Ẹni ọkọ yín fall àbí wọ́n sleep. I don't understand. Can you explain more better? Nǹkan tó jọ lójú mi nìyẹn. Mi ò sí ńbẹ̀ nígbà tó ṣẹlẹ̀. Mo kàn dédé bókú ẹ̀ lẹ́ni. Madam, àyẹ̀wò tá a ṣe
ó dàbí pọ́n là nǹkan mọ́ olóògbé lórí ni mo ní sìn ọ̀rọ̀ yóò yẹ wá báyìí sìn ó yọ̀ ṣubú ó forí gbálẹ̀ ó fẹ̀yìn gbálẹ̀ ó fi ìgò ọ̀rọ̀ yín it's like manipulate me understand yìí kí ló ṣẹlẹ̀ báyìí. Please, I will not take that. Mi ò fẹ́ ká gbé ọ̀rọ̀ yìí ká dẹ̀ máa gbà bí ẹni gbàgbà ọtí. Tẹ́ bá wo nínú àlàyé tí ẹlẹ́jọ́ mi ṣe, ó ní kò ṣojú òun. And this is the same thing she has been telling you all this while. How do you expect her láti ṣàlàyé nǹkan tí ò ṣojú ẹ̀? Ó forí gbálẹ̀, ó yọ̀ ṣubú, wọ́n là nǹkan mọ́ lórí. Kò sí bẹ́ẹ̀. Please, finding a snitch to the match will just destroy everything. Please, lawyer, we're just trying to do our job here. And that is what I'm doing now. Okay, lawyer, the man insist. Clever say sí audio yìí. Ẹjọ́ Vanessa ni mo fẹ́ fi sùn yín. Honestly, gbogbo ẹ̀ ti sú mi. Ó ti sú mi. Tẹ́ni tí bá dẹ̀ ṣẹlẹ̀ sí mi, Vanessa ni kẹ́ mú o. Ó ní kẹ́ hold responsible. Because èṣù lọ́mọbìnrin yìí. Ó ti sú mi ẹ̀gbọ́n. Can I see the date on this? It's not this. Can you tell me by now? This is 2 years ago, for crying out loud. Lawyer. Yeah. Eléyìí ti fi hàn pé arábìnrin ó ti ń fòrò ọkùnrin láti bí ọdún méjì sẹ́yìn. And what about tí wọ́n bá ti ní peace for the past 1 year? Ẹni tó ṣe ń tó dùn ní rí, ó ti lè má kàdà ní ṣe ń tó dùn mọ́ ni. If you are using this, then you have to be very, very cautious. I think there's a lot you need to know. You know, I see you're working so hard, but any vital information still need for investigation. You don't have it. But I want to help you. Are you aware that Duro has 2 phones? 2 phones? Right. I'm not. Everybody money for just 1 phone. But there's a second phone. Oh, so for me to get new phone. Oh, like it. Mo fi jọ ẹni. Wọ́n ṣe pé mo like ẹ̀, wọ́n ló fi jọ mí. Ṣé o bí wọ́n pè mí kàn lo 2 phones for fancy sake? No, eléyìí o ní regular phone mi tí mo máa fi ń attend to usual calls and messages. But eléyìí mo máa ń save àwọn files, àwọn documents mo mọ̀ pé mi ò fẹ́ jẹ́ kó sọnù, mo máa ń save síbẹ̀. But in case wọ́n bá sọ pé phone crash or something. The backup. Exactly. Eléyìí náà backup tèmi náà nìyẹn. Jẹ́ ká parí ọ̀rọ̀. But we'll continue when we get to my house. This guy. In that phone you have very critical and vital information like recordings, manuscripts, messages that will help your investigation. Mr. Nani? Yeah. Are you sure of what you are saying? I am very sure. Madam? Yes, sir. Nígbà tá à ń ṣe ìwádìí wa, a gbọ́ pé fóònù méjì ni ọkọ yín ní. But ẹ̀ẹ̀kan lè mú fún wa ní station. Kí ló ṣẹlẹ̀? Mo present phone ẹyọ kan nítorí wípé òun ni major phone tó ń lò. The other one is just there. Kò kí n fi bẹ́ẹ̀ lọ. So èyí tí mo present yẹn ló ní all the information that has to do with him. So torí ẹ̀ ló jẹ́ kí n present yẹn nìkan. I mean, still 2 phones now and you are aware of it. Why tó fi jẹ́ pé ẹ̀ẹ̀kan lè present during the investigation? Like I said earlier, kò kí n fi bẹ́ẹ̀ lo the other one yẹn. Ẹyọ kan yẹn nìkan majorly ní phone tó ń lò. That one ó kàn wà ní ṣá, ó kàn wà ní. So kò kí n fi gbogbo ara lò. Ọkàn mi gùn tiẹ̀ lọ síbẹ̀ pé kí n present ẹ̀ because mo mọ̀ pé kò kí n fi bẹ́ẹ̀ lò. Wọ́n tá a sọ̀rọ̀ yìí, ṣáàlì rí. Kì í ṣe pé ẹ lè rí but ẹ máa ní láti ṣe sùúrù because mo ṣe máa wọlé tó everywhere láti wọ̀ ni. I got to watch this. Ibi ìsinmi, ibi ìdákẹ́rọ́rọ́, ilé
ibi ìfẹ́ yóò ti jọba ni. Fún mi, fún mi, fún mi ní ìfọ̀kànbalẹ̀. Take away my worries and I will shine so bright. Give me peace of mind and I will be alright. Bàbá tún ní ẹni gbé ta ẹbí lọ́wọ́ yín. Àjẹkẹ́ mi, ṣùgbọ́n ẹ ṣé gan. Thank you. Fún mi, fún mi. I don't get. You don't get what? Ẹ̀gbọ́n gbòs ni. Gbòs? Hey now, go what? Barrister, ṣe voice yẹn clear enough. Tẹ́ bá gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ yìí dáadáa. Do you know this is leading to blackmail? How? Yes! Because ẹ̀gbọ́n even tá bá sọ pé disease ló ní voice yìí. Ẹ̀gbọ́n tí client mi sọ pé òun ń bọ̀. I am coming. And ever since that wà lórí matter ló ti ń sọ fún gbogbo yín pé òun débẹ̀ òun bá òkú ọkọ òun ni. Do you know probably bóyá storm fúnra rẹ̀ ni bóyá ní ìbísẹ̀ sọ pé òun gbọ́ fẹ́ lọ eat ìyàwó ẹ̀ ló ṣubú. How to defend this now? Defend this for me. Please, ẹ jọ̀ọ́, inú mi dùn pé amòfin lẹ́yìn náà. Inú mi dẹ̀ dùn pé this is what you do every day. But for crying out loud, this is not defending anything and this is not bringing anything to the table. Please. Mo fẹ́ kí akátá àti mi kí wọ́n lọ kí n tó wá fi àbọ̀ fún ìdájọ́. What do you mean? Dúró jayé, èmi take out time mi as a good caring wife. Mo organize surprise birthday party fún ẹ. Ìwọ wá wo time yẹn pé perfect time ní fún ẹ láti fi disgrace mi, láti fi embarrass mi, láti fi jẹ́ káwọn èèyàn ní pé ìyàwó ẹ useless o, ó ní ìyàwó ẹ ò pé o, idiot ni ìyàwó ẹ o, kò mọ nǹkan tó ṣe o, ó ní ẹ ò pé o. How? Organize surprise birthday party for me, mo dey appreciate it so you need to do it. Appreciate? Yes. O appreciate náà ní obìnrin tó ń gbé àjà ẹ̀ times 20 ti tèmi ni. Gbogbo ọ̀nà ẹ̀ báyìí ká báyìí òun ló wà. Ó dé gbé mú ẹ, ó súnmọ́ ẹ lẹ́nu, ó fi kó ẹ lẹ́nu, ìwọ náà wà mọ́ra, ó fà báyìí, bó ṣe ń tì mú ẹ, ìwọ náà tì mọ́, mo dé dúró sí bẹ́ẹ̀. No, Vanessa dúró. Ṣé Bimbo lobìnrin kan? Torí ẹ̀ ló ṣe ń pariwo báyìí. Bimbo is an all-time friend. And mi ò tẹ́ mo bó ti ṣe wá and all of that so and I was surprised to see her. So that was why I was hugging and trying to, show some gestures. You were surprised, I mean you were happy. You were happy already. Mo ṣe ìmọ̀ra tó jẹ́ kí ní ẹ̀gbọ́n ti lẹ̀ mọ́. Kí ni nǹkan tó fẹ́ kí n ṣe? What was I supposed to do? Kí ni nǹkan tó fẹ́ kí n ṣe? Kí ni mo fẹ́ kí n ṣe? Wait, mo gbọ́. Ọ̀sán ni kò tí mo fẹ́ ṣe. Ibi ó mọ̀ kọ́gùn sí ẹnìkan ò lè mọ̀ o. Èmi náà pẹ̀lẹ́ márùn ti fèsì yìí mọ́. Adélani lorúkọ mi. Mo dẹ̀ jẹ́ ọ̀rẹ́ dúró kó tó ṣaláìsí. Agbẹjọ́rò ni mí, a licensed and a seasoned one. Ṣé kìí ṣe ìwọ níyàwó dúró ń sọ̀rọ̀ ẹ̀ lẹ́nujọ́ mẹ́ta yìí? Èmi náà ni. Ohun tó ń gbé mi wá sí ọ̀dọ̀ yín ni wípé Sherry kí dúró tó kú ó fi àwọn ọ̀rọ̀ kankan tó mi létí. Kí ni nǹkan tó fi tó ẹ létí náà tó sọ? Good. Àwọn ọ̀rọ̀ lórí ìgbéyàwó wọn náà ni.
with my experience and the information I already have about this whole situation, èmi ò bá gbà nímọ̀ràn wípé ká go a step further. Let's go beyond investigations, investigation scale. Yeah. Let's open a file. Let's take it to court. Like I said, lawyer ni mi, màá dúró fún, màá dé jà fún. Orí sọ, lóòótọ́ ó yẹ kẹ́rù sá, ó sì yẹ kó lówó ẹ̀ wá. Àmọ́ n tí mo rò gẹ́gẹ́ bí àgbàlagbà ni pé àwọn èèyàn máa wò pé tó fi ń di bọ́rọ̀ yìí lọ sílé ẹjọ́, ṣé wọn lágbàlagbà kan nínú ilé wọn ni? Nísìnyí bàbá ti kú, tá a bá wá gbé ẹjọ́ náà lọ sílé ẹjọ́ tó wá di pé àti ẹ̀ wá là jàre, tádájọ́ wá dájọ́ pé wọ́n pa ìyàwó ẹ̀ ni àbí wọ́n tún rán lọ sẹ́wọ̀n ni, so kí ni a ti mọ̀ ṣe? Ṣé àárò ti ọ̀rọ̀ àwọn ọmọ wọ̀nyí mọ̀ ni? Ohun ìní pé ká fìjà lẹ̀ fọlọ́run jà, ká fọwọ́ lẹ́rán, kò sẹ́ni tọ́lọ́run ò lè mú. Bí Ọlọ́run bá tiẹ̀ dárí ẹ̀ṣẹ̀, tó bá dárí ẹ̀ṣẹ̀ pé òun dárí ẹ̀ṣẹ̀ nìyàn, ṣé orí ẹ̀san kò ní ṣaláìké? Òótọ́ lẹ sọ, àmọ́ kò kí ń ṣe gbogbo ìjà náà ni Ọlọ́run máa wá látòkè wájà fún wa. Ọ̀pọ̀lọpọ̀ náà àwọn kìíní Ọlọ́run ti fún wa ní agbára láti ṣe. Òun ló fàtà fi rí dókítà tó ń heal, tó ń treat èèyàn. Ta fi rí agbẹjọ́rò bí èmi báyìí láti lè fight for justice. Ìdí gbogbo tí mo fi wá ní wípé mo fẹ́ kẹ́ jọ̀ọ́ kẹ́ fún mi support yín. Kó má dàbí wípé mo lọ ń ṣe ẹjọ́, mo lọ ń dúró fún dúró láì sọ fún ẹbí. Ẹ jọ̀ọ́. Ibi tó wò sọ̀rọ̀ ní ó yé mi jù bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n bá a sọ àdásókè nígbàgbà, bí pẹlẹbẹ náà ni ó mọ múlẹ̀ nílẹ̀. Wòmí, tí orí béèyàn bá yan èèyàn kan jẹ, tí ẹni tó yàn jẹ bá sọ pé Ọlọ́run ó mú ọ, ó sàn ju kéèyàn ó mọ̀ sọ pé òun ó gbẹ̀san lọ. Ó rí ọ̀rọ̀ ilé ayé. Ọkùnrin kan wà, ó ní Ọlọ́run ó mú ọ, bó ti sọ pé Ọlọ́run ó mú ọ, àṣé Ọlọ́run fúnra ẹ̀ ti sáyẹ̀nsì. Mọ́tò wàá gba ẹnìkan, gbogbo àwọn ará àdúgbò ń kọjá lọ ń bẹ̀ wọn ò yà sí. Òun tó ní Ọlọ́run ó mú, ó wá débẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ ṣàánú ẹ, ẹ jọ̀ọ́ ẹ ṣàánú ẹ. Nígbà tí wọ́n gbé ẹni ọ̀hún lọ sí hospital, tó ní tọ̀hún máa lajú tí ó sọ̀rọ̀, ó ní Súlè, ó ní ìwọ pa mí, ó sì pa mí náà. Bó ṣe di tí wọ́n pe lọlé ọlọ́pàá nù, bí dókítà ṣe pe ọlọ́pàá nù, ọ̀rọ̀ yìí wá ṣe gbogbo àwọn èèyàn ní kàyéfì. Wọ́n bá ní ọ̀dà kí lorúkọ ẹ arákùnrin? Ó ní Súlè rẹ̀. Ó ní ọmọkùnrin yàbó ò mọ̀, ó ní òun ò mọ̀, ó ní ó wàá ṣe morúkọ ẹ, ó ṣe mọ̀. Tí ó yẹ ká fi ìyàlẹ̀ fún Ọlọ́run jà, ká fọwọ́ lẹ́rán, gbogbo bá ti lè wúrí Ọlọ́run ti mọ bí ó ṣe ṣèdájọ́. Nítorí àwọn ọmọ wọ̀nyí, nítorí èmi sì kọ́, nítorí ọ̀la ni. Yẹ ká fi ìyàlẹ̀ fún Ọlọ́run jà, ká fọwọ́ lẹ́rán. Kí ni ìtumọ̀ rẹ̀? Jọ kí ni ìyẹn fi kàn mí? Sọ̀kan tó ń gbé ọjà sọ ní pé torí mi ló ṣe ṣòṣì tó ṣe. Ìtorí mi ló ṣe gbégbá ara rùn. Àbí bẹ́ẹ̀ kọ́? Adélẹ́yẹ ṣàánú fún mi. Mami sílé má pa mí síta. Má dojú tì mí jọ. Kọ̀mẹ́díà burúkú. Orí ẹ ti dàrú. Mo jọ Joseph lójú ẹ tó ń gbọ́ ọmọ ọlọ́mọ tán. Àbí kí n pa sílé kémi èmi ní kí n gba ọmọ ọlọ́mọ tí ó ṣàtọ̀ mi, kí n gba sábẹ́ lémi kó máa bá mi gbé. Àbí kí ló sọ? Ó di pé ọ̀rọ̀ kékeré yẹn sílẹ̀ ní wọ́n ní kí àwọn gbàgbé yẹn wò bóyá ó lè gbà yín. Ẹgbẹ́ sọ̀hún sá, ẹgbẹ́ sọ̀hún sá, ẹgbẹ́ sọ̀hún sá.
àìgbé tán àìgbé sàn sá ẹ kún aṣáwó ìkẹjẹ kó kó lé mi ni mi ò fẹ́ ní kọ́kọ́ ṣe mọ́ pẹ̀lú yọdún sí mi kó kó nù ayé mi ni ìgbà inú mi máa yọ sí. sùúrù wèrè wo lẹ̀ ní kí ló ṣe ẹ sà ṣẹ́ni ẹ bá yẹ kí n wojú yín o ṣé ok ó sọ fún bẹ́ẹ̀ tó ń ṣe pàdé ṣé ó sọ pé ẹ mọ́ra òun ló dúró ìnáwó ló wà lórí ìkúnlẹ̀ tí bá parọ́ ọmọ kó já irọ́ mi èrò tó bá jẹ́ irọ́ nù ẹ̀ máa já ìgbà tí mo mọ kinní tó wà níbẹ̀ ó ní boyfriend ìfọ̀ àfihànsí ni ìgbé because wa tẹ̀ tó bá rí lọ wà lẹ́yìn ìgbà ó ní sugar daddy ṣé mo parọ́ mọ́ ẹ. ó tó ní ṣùgbọ́n wọn kì í ṣe sugar daddy mi. Kí wá ni wọ́n sọ daddy ẹni wọ́n ṣé mi ò rí yín ni look mo ní access internet o bloggers wà lọ́wọ́ mi rẹpẹtẹ mi mọ̀ tó fẹ́ nú ẹ̀ and I work with Ministry of Information tí bá fi lè speak to ẹ tí bá fi lè correct up lórí tí bá back up tí bá fáwọn ọ̀rẹ́ mi journalist tó bá broadcast ẹ ayé ẹ padà bàtẹ́ nìyẹn ó lè ṣe ní kọ́ńtì tó wà ẹ́ mo blackmail ẹ gbé ó wà lórí yẹn for life ẹ lọ́rọ̀ púpọ̀ jù ẹ jẹ́ ẹ kọ́ àwọn aṣẹ́wó ikú lẹ́ni. ó ti tó. èmi ni yé yẹn. òun ló ṣe mistake tó bá yẹ kó mọ̀ pé ìkàbí ti yín báyìí lòun fẹ̀yìn ṣe bá ti pa yín tì kí ni kókó ìyá àtàbúrò tẹ̀ni tí wọ́n lè dúró tí yín gbà tẹ̀ sick èyí àbúrò àtọkọ ẹ̀ ọkọ̀wọ́ sá lọ ìyá yín ìyàwó tuntun ló mú wá ń gbà tẹ̀ wà lórí sick bed ẹ deserve family ní lóòótọ́. kí ló dé ewo lológun oníwàmọ́wàmọ́ kí ni nǹkan tó fẹ́. èmi màá ní mo wà lẹ́gbẹ̀ẹ́. mo mọ. bó o bá rí bí gbogbo wọn ṣe kárí bọnú àfi bí pọ́nfọ̀ ọ̀sẹ̀. kí ló ṣẹlẹ̀ dájú ò gbé ẹ jáde lọ́dún yìí. ṣé o ṣú ọ̀ṣọ́ dá lójú pé èsì ìjà láàrin ọ̀gá àti mọ̀dàmú nínú ilé bá. Daddy, you are calling me a bastard indirectly. Indirectly? Definitely you are. Fúnṣọ́ ló dúró wájú ẹ̀ tó ń bẹ̀ sọ. Kàbá máa jẹ Fúnṣọ́. Abẹ́tà kí Fúnṣọ́ kó kìlọ̀ fún rẹ o. Kó ṣọ́ rẹ̀ kó má bàa continue yọ. Kò notice ni the love in the house, the care, the joy as a family kò sí ń bẹ̀ mọ́. Ó ṣeé ṣe lójú tiẹ̀ kí n má dàbí ẹni tó wọ̀. Possible. Ṣùgbọ́n èmi ẹbí Sádé Àkànní, I remain the same forever. Daddy ò look like ẹ tó lè máa ṣe gbogbo ilé. Ìyá yín tẹ rí ó lè ní. Feel free and say whatever you want to say. Àṣẹ ìṣọ́ máa lè ní ọmọ àlè ní náà. I got them got me. So I pray, make we live forevermore. Àṣírí dáàdì ti tú sí mi lọ́wọ́. Ní òwúrọ̀ ọ̀la, ó fi ìlú yìí sílẹ̀. Adéwọ̀yí, ìrìn àjò mi ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o. Rọ́bà! Bí kòwé bákẹ́, ẹyẹkẹyẹ kò gbọdọ̀ fún ọ́ọ́rùn. Ẹ̀yin ìlú mọ̀yè, Agbe ti kọ̀ olóhùn ọ̀dàrú mọ́. Kàṣà. Ojú ẹkùn iná, ẹyẹ kún òòrùn. Ta ni ó wá rí kẹkùn lójú? Ifá tó ta sọmọ ipa lágbára ọmọ ni. Ẹ wo bí èèyàn bá fi ojú àná wò kú ẹ̀bọ̀ra bọ̀ lásán. Kábíyèsí o. Ọgbà ni mí o. Èmi ò ṣàdédé. Ewo òrìṣà. Ìbí òní gòkè lọ́pọ̀ bọ́. Ìrún alákẹ́dùn òní ilẹ̀. Kẹ́ ẹ tó sọ̀rọ̀ dòótọ́, ọjọ́ ó pẹ́. Ẹ̀yin ẹbí àpààyàn. Kò sọ́ba tó lè jẹ tó lè tẹ́ gbogbo ìlú lọ́rùn. Táǹkọ̀ ń dídọ̀ ọwọ́ tó fi ń ṣe bí ẹni ó mewé. Táǹkọ̀ ń kíka ẹsẹ̀ tó fi rò pọ̀ dáwó. Bí èèyàn bá gbé ìgbèkúgbè yọ sọ̀sọ̀kúsọ. Ní o. Bẹ́ẹ̀ ni wọ́n sọ bẹ́ẹ̀ fún ẹ. Bàbá rẹ̀ ń bọ́ sọ̀rọ̀, kò sì bí nínú ìpò láàfin. Kì í ṣe bàbá mi, mo mọ bàbá mi. Bàbá mi ti kú. Ọ̀rọ̀ Adéwọ̀yí ti di òjò tí ń rọ̀ tí àmọ̀gbà tí ó dà. Olódùmarè ló mọ iye ẹni tí ó pa. Ìbá wo kì í bá wo ṣe. Ìbá wo dé aláṣẹ. Ọ̀pẹ̀ àbí iṣẹ́ wàrà wàrà wàrà. Ifá sọ pé ó ti tó gẹ́. Ojú ẹkùn iná, ẹyẹ kún òòrùn.
Ọlọ́run o ó mọ̀ yé Ọlọ́run lókè o ibi ó kọ́gun sí ẹnìkan o mọ̀ o ibi ó mọ̀ kọ́gun sí ẹnìkan ò lè mọ̀ o òye òye ìwọ òòṣà òkè nìkan ló mọ̀ yé o ọ̀rọ̀ ayé yìí kò yẹ nìkan o ohun tó ń pẹ́ nìkan lẹ́kún ló ń pẹ́ lómìíràn lẹ́rìn o òye Ọlọ́run o mo ló mọ̀ yé Ọlọ́run lókè o ibi ó kọ́kùn sí ẹnìkan ò lè mọ̀ o ọ̀rọ̀ ayé yìí ó bákan méjì ni ó ọ̀rọ̀ ayé yìí ó bákan méjì